ẹ kú dídí àsìkò yìí ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí lákọ̀ọ́kọ́ tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ni ọ̀rọ̀ tó ń lọ ni lákọ̀ọ́kọ́ máa jẹ́ kẹ́ wo fúnrán mẹ́ta yìí. ó tún rúgbó bọ̀ ọ́ kí ló lè fa irúfẹ́ ìwà yìí láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. ẹ wo bí Fúnkẹ́ Akíndélé ṣe bójú nígbà tí Tóyìn Abraham ń kì í. ẹ wo ọ̀rọ̀ yìí kò yé mi o, kí ló ń ṣẹlẹ̀ gangan. Please let's not prove them right. We fought over the years to build our image, to do amazing movies, to do. mo ń fura sí ìdíwé tí kámẹ́rà yẹn ṣe capture ẹ̀ méjèèjì bóyá ẹ̀ dẹ̀ act fún wa ní ẹ fẹ́ ká máa sọ̀rọ̀ àwọn oníyẹ̀yẹ́ méjì. Yorùbá bọ̀ wọ́n ní tá a bá ń jà bí ká kúkọ́ pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin Ìyábọ̀ Òjó, Bíọ́lá Adébáyọ̀, Bàbá Ìjẹ̀ṣà, Princess. síbẹ̀síbẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe bọ́nà àtẹ́lu Bíọ́lá Adébáyọ̀, ohun rèé o tó tún yọjú síbi movie premiere ti Ìyábọ̀ Òjó, Return of Arizo. ẹ wo Bíọ́lá Adébáyọ̀, what a peaceful lady. ẹ wá àkọlé yẹn lókè fún ẹ̀yin elédè Gẹ̀ẹ́sì. ṣètìrì ẹ jẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan, ẹ jẹ́ ká yànnàná ẹ̀ kó lè yé yín yékéyéké dáadáa. Number one, ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ nípa Bíọ́lá Adébáyọ̀ pẹ̀lú bí àwọn ènìyàn ṣe bu ẹnu àtẹ́ lù ú tó fi yọrí sí wípé Ìyábọ̀ Òjó unfollow ẹ̀. síbẹ̀síbẹ̀ arábìnrin yìí sì yọjú síbi ayẹyẹ movie premiere ti Ìyábọ̀ Òjó tí gbogbo èèyàn mọ̀ sí Queen Mother. eléyìí fi hàn wípé Bíọ́lá Adébáyọ̀ ó jẹ́ obìnrin tó fẹ́ àlàáfíà, a peaceful lady, ẹni tó fẹ́ jẹ́ kí àwọn ariwo yẹn kó má jẹ́ èyí tí yóò fẹ́jú kẹ̀kẹ́. ẹ jẹ́ ká wò ní tòótọ́, ẹ rí i pé oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n bu ẹnu àtẹ́lu Bíọ́lá Adébáyọ̀ látàrí pé ó fi àyè gba Bàbá Ìjẹ̀ṣà láti wá sórí iṣu rẹ̀ tó pè ní Talk to Be. síbẹ̀síbẹ̀ arábìnrin yìí jáde ó tọrọ àforíjì ṣùgbọ́n lápá kan kò tẹ́ àwọn èèyàn kan lọ́rùn. ọ̀pọ̀ èèyàn rò wípé àṣọ máa wá síbẹ̀ bí wọ́n fìwé pè ṣùgbọ́n sí ìyàlẹ́nu Bíọ́lá Adébáyọ̀ yọjú síbi movie premiere ti Ìyábọ̀ Òjó ní àná òde yìí. ẹ̀kọ́ tó dìrọ̀ mọ́ eléyìí kì í ṣe kékeré tí a bá ń jà bíi ká kúkọ́. àwọn nǹkan wà tó jẹ́ wípé kì í ṣe àgbà la fi mọ ẹni tí ó ní làákàyè, kì í ṣe ọmọdé la fi mọ ẹni tí ó gọ̀. nígbà míì a máa ń ṣe àwọn nǹkan kan láti fi àyè gba àlàáfíà. a kì í ṣe kí gbogbo aráyé lè rí, ṣùgbọ́n à ń ṣe torí èní kọ́ torí ọ̀la ni. èyí tí Bíọ́lá Adébáyọ̀ ṣe yìí, mo lérò wípé gbogbo ẹ̀yin tí ẹ sì fẹ́ bu ẹnu àtẹ́lu lápá kan nítorí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà ẹ̀ tún lè láǹfààní láti dákẹ́ díẹ̀ àti wípé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju èjì lọ, n tó ń lọ lábẹ́lẹ̀ ó ṣeéṣe kó má yé yín. nítorí ẹ̀ ni mo ṣe ń wo ẹlòmíì tó yóò ń dá sí ọ̀rọ̀ yìí tó ń bá wọn bu ẹnu àtẹ́lu Bíọ́lá Adébáyọ̀. ẹ jẹ́ n kọ́kọ́ sọ̀rọ̀ kankan fún yín pé Bíọ́lá Adébáyọ̀ ṣe rántí ọ̀rọ̀ tí ọkọ gbajúgbajà òṣèré tíátà Tóyọ̀sí Adésànyà sọ ọkọ rẹ̀ Adéjọbí níbi ayé ètò ìsọmọlórúkọ nígbà tí wọ́n rò pé ó ti tán, nígbà tí wọ́n sọ di mímọ̀ fún wọn wípé lẹ́yìn iṣẹ́ abẹ mẹ́rin àwọn ò rò pé lè lọ́mọ láyé, ṣùgbọ́n Ọlọ́run lo Bíọ́lá Adébáyọ̀ fún ìdílé náà láti jẹ́ kí wọ́n tún di ọlọ́mọ láyé. torí ẹ̀ mo ṣe ń sọ ní fún àwọn èèyàn kan, God sent òun ni Bíọ́lá Adébáyọ̀. Ọlọ́run ò ní wá sílẹ̀ láti wá ran èèyàn lọ́wọ́ o, èèyàn ni Ọlọ́run yóò rán síyàn láti ran ẹ̀dá lọ́wọ́. ẹ jẹ́ ká wo ohun mèremère tí Bíọ́lá Adébáyọ̀ ti gbé ṣe ní orí ètò Talk to Be rẹ̀. àwọn èèyàn tí ó ti ràn lọ́wọ́ a kì í rìn kórí mami nítòótọ́ àti lódodo, ó lè ṣe ohun tó kù díẹ̀ káàtó lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà, ṣùgbọ́n ẹ jẹ́ ká ro àwọn dáadáa èyí tí Bíọ́lá Adébáyọ̀ ti ṣe. bẹ́ẹ̀ bá ń bu ẹnu àtẹ́lu àwọn èèyàn tó ti ràn lọ́wọ́ kọ́, ojú wo lẹ́yìn fẹ́ fi jẹ́ kí wọ́n máa wò? wọ́n á máa wò ó gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àwọn, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run rán sí àwọn láti ṣe àwọn lóore ni ó dẹ̀ jíṣẹ́. so please Bíọ́lá Adébáyọ̀, pẹ̀lú ìwà tó ṣe yìí èmi gbé fún ẹ, mo dẹ̀ rí i pé ẹni tó ní làákàyè nìyẹn, and I pray for more wisdom for you, and you continue to go to flourish, to do exploits in everything you do. So ẹ jọ̀ọ́, at this point let's keep silence on criticizing Bíọ́lá Adébáyọ̀, please mo bẹ̀ yín. ohun tó ṣe yìí ó ti win so of many people, to win many people's hearts with all these things. So please, that aside, Bíọ́lá Adébáyọ̀, congratulations wípé o ti ń tẹ̀síwájú owó ariwo ọjà, ohun tó ń bá lọ sọ́jà ló dojúkọ. ó yá, ẹ jẹ́ ká wá lọ síbi tí nǹkan ti ṣẹlẹ̀ ní àná òde yìí. ó tún rúgbó bọ̀ ọ́ kí ló lè fa irúfẹ́ ìwà yìí láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. ẹ wo bí Fúnkẹ́ Akíndélé ṣe bójú nígbà tí Tóyìn Abraham ń kì í. ẹ wo ọ̀rọ̀ yìí kò yé mi o, kí ló ń ṣẹlẹ̀ gangan. Please let's not prove them right. We fought over the years to build. ohun tó ṣẹlẹ̀ yìí gangan ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé acting ni èmi fẹ́ kà á kún. bóyá content
tí wọ́n fẹ́ fi polówó movie Return of Arizo. Ẹ mọ̀ pé lágbo àwọn òṣèré tíátà, lágbo àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ dáadáa, òun ni pé they need to do something that tó máa mú ariwo dání, tó máa mú controversy, tó máa mú dání láti lè jẹ́ kí fíìmù yẹn, ẹ rántí ìgbà tí Bobrisky nígbà tí wọ́n fún ní best dresser, ṣe rántí ẹ mú ariwo tí ìṣẹ̀lẹ̀ yẹn mú dání, ẹ mọ ohun tó mú wá fún ẹni tó ní movie tí wọ́n lọ premiere níjọ́ náà, Ẹniọlá Àjàó, ẹ mọ nǹkan tó fi kún movie promotion yẹn. So there are some things tó jẹ́ pé drama yẹn ó lè má jẹ́ intentionally, ó lè jẹ́ nítorí ká fi ṣe kíni, ká fi polongo fíìmù èyí tí wọ́n fẹ́ gbé jáde ni. Lótìtọ́ àti lódodo, Ìyábọ̀ Òjó kò ní ìdí ẹ̀ láti máa jẹ́ kí irú nǹkan báyìí ṣẹlẹ̀ láti promote movie ẹ̀. Ó ti lomi ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti jẹ́ kí movie ẹ̀ kó di ìlú mọ̀ọ́ká. But ẹ jẹ́ ká gbà wípé bó ṣe fẹ́ lọ nìyẹn. Okay, èmi gbà pé bóyá acting àbí content creation ni gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn. Lápá kan tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ ká gbà wípé kì í ṣe content. Kí ló ń ṣẹlẹ̀ gangan láàárín àwọn òṣèré, láàárín ọ̀pọ̀ àwọn ènìyàn tí ọ̀pọ̀ ènìyàn ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere wípé mo fẹ́ dàbí lágbájá, mo fẹ́ dàbí tàmẹ̀dò nínú industry yìí. So many people are looking up to you, Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé, regardless what might have transpired between you. Kò yẹ kó wá sí public. Fúnkẹ́ Akíndélé, I did not expect this from you, though you may be disciplined. Tó bá ń báyàn jà wá jẹ́ kí wọ́n mọ̀ pé yes, òun bá wọn jà, ó kì í ṣe ìwà ṣekúṣe yẹ. Èmi rí i pé ìwà yẹn ní tòótọ́ ó jẹ́ kí ẹni yìí mọ̀ pé lótìtọ́ àti lódodo àjọsí lórí ọwọ́. Èmi dẹ̀ ń rò wípé ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ nígbà tí ayé Mr. Kúnlé Afọláyan, àjọ àjò, òun ni ibi tí ọ̀rọ̀ yìí ti ṣẹ̀ wá. Kó tó di pé ìyẹn náà dé, ẹ mọ̀ pé nǹkan kan ti wà láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n a dúpẹ́ wípé àwọn fọ́nrán kan, àwọn síìnì kan fún wa ní ìrètí àti ìdánilójú pé ọ̀rọ̀ náà ó ti rí odò lọ́mọ mi. Kó tó di wípé tí Mr. Kúnlé Afọláyan dé, àwọn èèyàn ló sì gbà yẹn náà bí ẹni gbàgbọ́ ọtí. Kò yẹ kó fa ariwo débẹ̀. Ṣùgbọ́n èyí tó tún wá ṣẹlẹ̀ lánàá yìí, ó fi yé mi dáadáa. Ó fi yé àwọn èèyàn wípé lótìtọ́ àti lódodo nǹkan ṣẹlẹ̀ láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Àwọn èèyàn kan tẹ̀ tí ń bọ́ náà tẹ́ lo Ìyábọ̀ Òjó àti Mercy Aigbe tí wọ́n wà bẹ́ẹ̀, wọ́n ní àwọn ilé pretender ni wọ́n. Àwọn náà ríru nǹkan báyìí, wọ́n dẹ̀ play along. Ẹ wò, ẹ má jẹ́ ká bú ẹnikẹ́ni, ẹ má jẹ́ ká di ẹrù ẹ̀bi lé ohun tó ń ṣẹlẹ̀. Oníkálukú ló ní entitled sí àwọn ìwà rẹ̀. Fúnkẹ́ Akíndélé, some people are looking up to you. Likewise me too, in terms of so many things you have been doing in the movie industry. So mi ò fẹ́ jẹ́ kí eléyìí oríṣiríṣi ni ó ti ń jẹyọ lójú òpó Instagram, bóyá òótọ́ ni o, bóyá irọ́ ni o, mi ò tẹ̀ fẹ́ mọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ó ti ń mú àròkọ, ó ti ń bí àwọn nǹkan kan, ó ti ń fi àyè lẹ̀ fún ọ̀pọ̀ oríṣiríṣi ìrònú láti ọ̀dọ̀ àwọn èèyàn. Ó mọ̀ pé ìwà àtẹ̀yàn ẹ̀ kì í sọ̀rọ̀, ó lọ ń tàpọ̀ ẹ̀, ó lọ ń kì í. Oversabi, alábòsí. Àtẹ̀yìn náà, àǹtí àgbàyà, wọ́n ń kí yín ẹ̀ lè dáhùn. Tó bá yá yín lẹ máa lift up holy hands in the church. Ẹ máa wọ sùtánà, ẹ máa lọ sí church. Mi ò mọ nǹkan tẹ́ lọ ń gbọ́ nínú church. Ó kúkú lè jẹ́ pé ẹ̀yin méjèèjì ẹ fẹ́ máa chase clouds ni, because mo ń fura sí the way tí kámẹ́rà yẹn ṣe capture ẹ̀yin méjèèjì, bóyá ẹ̀ dẹ̀ act fún wa ni ẹ fẹ́ ká máa sọ̀rọ̀. Àwọn oníyẹ̀yẹ́ méjì industry yín yẹn nífẹ̀ẹ́ ara yín, kò sífẹ̀ẹ́ kan báyìí. Eye service ni gbogbo yín jọ ń ṣe fúnra yín. Tẹ́ bá ṣe hey my sister, how are you, ẹ máa hug ara yín, kò sífẹ̀ẹ́. Gbogbo yín jowó ara yín ni. Everybody wants to be at the top. Gbogbo èèyàn ló fẹ́ wà ní top. Èmi nìkan máa rí. Ọlọ́run á kó yín yọ. Ọ̀rọ̀ yìí àwọn èèyàn ti ń sọ o, wọ́n ti ń jẹ lẹ́nu, bóyá fíìmù lẹ fi ṣe, bóyá content lẹ fi ṣe o, I don't know, but kò yẹ kó jẹ́ ìta gbangba. Now to Tóyìn Abraham, Oversabi aunty, àwọn èèyàn sọ pé wọ́n ti gbé Oversabi wọn dé ibi tí kò yẹ kí wọ́n gbé dé. Okay, Tóyìn Abraham, Oversabi aunty, lótìtọ́ ìwà ọmọlúwàbí lẹ́wù láti lọ kí Fúnkẹ́ Akíndélé àti Mercy Aigbe àti Ìyábọ̀ Òjó níbi movie premiere. Ìwà yẹn kò wá tó láti jẹ́ kí ẹ máa fi àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá kan èyí tí èmi rí. Mo fẹ́ gbà bóyá ẹ̀yin kọ́ lẹ̀ ń fi síbẹ̀, ṣùgbọ́n wọ́n fi Instagram page, official Instagram page yín ni mo ti rí gbogbo àwọn nǹkan wọ̀nyí. At this point, you just have to keep mute. Being silent does not mean you are a fool. Tẹ́ ẹ bá dákẹ́ kò túmọ̀ sí wípé ẹ mọ̀ kan tí ẹ ń sọ. You are just applying wisdom to some things. Ọ̀rọ̀ tó wà lẹ́yìn, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé láì lẹ́nu sọ̀rọ̀, àwọn olólùfẹ́ yín ti ń jáde fún Fúnkẹ́ Akíndélé.
bẹ́ẹ̀ náà ni ti àwọn Fúnkẹ́ Akíndélé náà ti ń dìde lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin kò jókòó kẹ́wọ́ bí tó ń lọ. Oversabi àǹtí wọn ní orúkọ tí ń ròyìn ẹ ti gbé Oversabi débẹ̀ ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa sọ yẹn, but don't take it too far láti wá máa fi ààyè gba àwọn èèyàn kan láti máa bu ẹnu àtẹ́ lù yín nítorí àwọn ìwà tẹ́ ẹ máa wò láti wákàtí ọ̀wọ̀ yìí lọ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ gangan. Just let everything be like this. Ẹ jẹ́ ká wo bí tọ̀rọ̀ yìí yóò jọrí sí, torí kì í ṣe nǹkan kékeré tá a kò lè sọ wípé a lè gbójú ẹ̀kọ́ tó pọ̀ ó dìrọ̀ mọ́ nǹkan ìṣẹ̀lẹ̀ yìí. Mo dẹ̀ rí fọ́nrán kan ẹ̀yin tẹ́ ń gbé káàkiri ẹ wà very very careful. Wọ́n lọ gé pàtì kan wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ náà ó ignore Fúnkẹ́ Akíndélé. Irọ́ o, ìyẹn tẹ̀ wà ó wà glaring. Ẹ má ṣì àwọn ènìyàn lọ́nà, ẹ jọ̀ọ́ ẹ má ṣì wọ́n gé sáìdì yẹn kúrò. Ó ti kí Fúnkẹ́ Akíndélé wọ́n wá gé sáìdì yẹn kúrò nígbà tó ń gbẹ̀yìn ẹ̀ kọjá. Ẹ̀yin ènìyàn ẹ dákun, ẹni tí yóò borin jẹ́ kò ní kọ́ bó lórin ṣe kọ́. Please let's keep quiet on this stuff. Ẹ jẹ́ ká focus lórí èyí tí ó yẹ ká ṣe àtúnṣe lé lórí láàrin Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà láì lórí apá kan dé apá kan sí. Ti Fẹ́mi Adébáyọ̀ tẹ̀ tí wọ́n fẹ́ máa fà sí no kò lè help matter tó wà nílẹ̀ yìí. Mo bẹ̀yìn ni àyàbá nìyẹn kí gbogbo àwọn èèyàn tó ń wúrúfẹ́ wáyé kí wọ́n lọ dákẹ́. So Tóyìn Abraham Oversabi àǹtí just keep mute. Ẹ jẹ́ ká wo bí tí gbogbo ẹ̀ yóò lọ. Ẹ fi ń ṣe content ni o, ẹ fẹ́ fi promote movie Ìyábọ̀ Òjó ni ó gba àròjinlẹ̀ dáadáa. Ohun tí kìíní ti bí lọ́pọ̀ àwọn olólùfẹ́ yín lọ́dọ̀ àwọn olólùfẹ́ yín kì í ṣe nǹkan kékeré o. Ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin méjèèjì yìí lẹ jẹ́ public figure tí ọ̀pọ̀ àwọn ènìyàn ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Fúnkẹ́ Akíndélé ọ̀rọ̀ kàn yín, Oversabi àǹtí ọ̀rọ̀ kàn yín, Ìyábọ̀ Òjó nítorí tiyín náà méjì ṣe pàdé. Ọ̀rọ̀ kàn yín náà Mercy Aigbe tí àwọn èèyàn náà ń bu ẹnu àtẹ́lù pé eléyìí náà pretender ni. Báwo lẹ ṣe mọ̀? Ẹ wo mi ò ní fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí. Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Gbogbo àwọn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ní ohun tó bá dé o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rẹ̀ má gbàgbé láti comment, subscribe, kẹ́ẹ̀dẹ̀ bá wa like, ẹ share, comment yẹn pàápàá jùlọ ẹ jẹ́ ká mọ̀ bó ṣe rí lójú ìwòye tiyín. Àwọn èèyàn dẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ lóríṣiríṣi làwọn èèyàn sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ jẹ́ ká bá wọn débẹ̀ ká gbọ́ ohun táwọn èèyàn sọ. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.